ó dá ẹ jẹ́ kí n máa fi hàn kí n káàbọ̀ sí apá àbítá wa yìí ìkànnì yìí ọ̀rẹ́ ọba 247 ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe wá pé ìntàwá bá ti bẹ̀rẹ̀ bó bá ṣe ń lọ náà láà máa fi tó yín létí ní ìjẹjọ ó ti pọ́jọ́ mẹ́jọ lénìí èní lọ́jọ́ Sunday ọjọ́ 21 May 21st tẹ́ ẹ bá rántí níjẹjọ May 14 ló bọ́ sí lọ́jọ́ tí gbajúgbajà òṣèré sinimá ni Murphy Afọlábí tó jẹ́ pé Ọlọ́run tó dolóògbé lẹ́ni ọdún 49 49 years old. Ó dùn gbogbo wa o ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe sí, kò sí ní tá a lè ríṣe sí, àṣà ní pé Ọlọ́run lẹ́jọ́ torí pé Ọlọ́run ọba mi òkè náà ló kúkú ń dára. Murphy Afọlábí lóòótọ́ ni pé ó ti wọ káàlẹ̀ sùn lọ ní ọjọ́ kejì ọjọ́ yẹn lọ́jọ́ Monday tó kọjá ìyẹn ìjeje nílànà ẹ̀sìn Islam tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré sinimá ló péjú kúsẹ̀ ń bẹ̀. Murphy Afọlábí gbajúgbajà òṣèré sinimá ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé fún wa ní ìjẹjọ torí pé ọjọ́ Sunday tó kọjá yẹn náà ni bí ìròyìn yẹn ṣe ta wá lólobó bí wọ́n ṣe ta á lólobó nípa ìròyìn yẹn láti ilé ẹ̀ tó wà ní Ìkòròdú náà láti sáré gbé sáyé fún ẹ̀yin olólùfẹ́ Murphy Afọlábí torí pé ó ṣe pàtàkì kí èèyàn tètè máa ṣàlàyé irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn ẹbí ará ọ̀rẹ́ èèyàn bí èèyàn bá bímọ náà wọ́n ló ṣe pàtàkì kí èèyàn tètè jẹ́ kí gbogbo aráàlú mọ̀ pé lágbájá ti bímọ o bí èèyàn bá jáde láyé náà ó ṣe pàtàkì láti jẹ́ kí gbogbo èèyàn tètè mọ̀ pé lágbájá ó tún ti jáde láyé o bó ṣe wà náà nìyẹn kì í ṣe pé ìdùnnú la fi ń ṣe inú wa ò dùn pẹ́ẹ́pẹ́ ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ẹni tí wàá ṣe May 21st ẹni ó pé ọjọ́ kẹjọ tó kú ọjọ́ kẹjọ tó dolóògbé gangan ni ṣùgbọ́n ọ̀la ló máa pé ọjọ́ kẹjọ tí wọ́n sin so fún di ìyẹn nílànà ti Yorùbá ọ̀la ni wọ́n máa ṣe ọjọ́ mẹ́jọ ẹ̀ àjọ wà ńbẹ̀ náà ní Blue Roof ní LTV8 ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ní gbogbo ayé yẹn ti máa láǹfààní àti wáyé ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo èrò tí ń kórajọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń gbórí wọ agbègbè Ìkẹjà torí bá méjì kọ́ láti ṣe Candlelight fún gbajúgbajà òṣèré sinimá ni Murphy Afọlábí eléyìí tó dolóògbé ní ìjẹjọ tí ṣe May 14 2023 ó dín ní púpọ̀ gbajúgbajà òṣèré sinimá ni tó jẹ́ ọ̀rẹ́ mi nú Murphy Afọlábí ìyẹn Alhaji Adékọ́lá Tìjání tí gbogbo èèyàn mọ̀ sí Kamilu Kompo tí àwọn kan tí wọ́n tún ń pè ní gọ̀lúgọ̀ wọ́n ṣàlàyé fún wa ní nǹkan bíi àná pé báyìí ní ètò ìsìnkú final burial àbí ká sọ pé fidal prayer àti last respect fún ẹni tí èèyàn wa tó dolóògbé yẹn Murphy Afọlábí bó ṣe máa lọ lélẹ́yìí. Sunday ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tá a wà yìí ìyẹn ni a máa ṣe Candlelight fún àti Artiste Night ní Blue Roof ní agbègbè Ìkẹjà ní agbègbè. pé ẹni tó ṣọ̀lù náà ló yẹ ká fi ṣẹ́nu lóró ẹni tó mojú ògùn náà ló yẹ kó pàbí nírè ọ̀rẹ́ mi nú Murphy Afọlábí ni Adékọ́lá Tìjání kò rí tì wọ́n jọ ń ṣe wọ́n jọ wà ní kódà nígbà tí Murphy Afọlábí tó jáde láyé Adékọ́lá Tìjání wà lára àwọn tí wọ́n kọ́kọ́ pè ìyẹn àwọn tí wọ́n jọ ń bẹ nínú ilé pé Alhaji ẹ máa bọ̀ o nǹkan báyìí ti ṣẹlẹ̀ o sí ọ̀rẹ́ yín Murphy Afọlábí o kó tó di pé yẹn tètè padà wá wo ohun tó ń ṣẹlẹ̀. Ẹ wo kọ́nà ọba mi òkè kó ṣàánú gbogbo wa ní kún rèwerèwe torí pé èwe ọ̀dọ́ náà sì ni o ẹni tó kú àtijọ́ 49 Murphy Afọlábí kò nílò pé a ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé nípa bó ṣe bẹ̀rẹ̀ eré ibi tó bá dé àtàwọn eré tó ti ṣe sẹ́yìn gbogbo ẹ̀ náà láti ṣàlàyé fún wa ní inú àwọn previous videos eléyìí tá a láǹfààní àti fi sí orí ìkànnì yìí ọ̀rẹ́ ọba 247 lórí YouTube tẹ́yìn ò bá tí ì gbọ́ ń pa ẹ lọ sí ọ̀rẹ́ ọba 247 rí bá a ṣe ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìgbà tí Murphy Afọlábí bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ẹni tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Dágunró ló kọ́ Murphy Afọlábí níṣẹ́ tíátà ó dẹ̀ ti pẹ́ eléyìí tó jẹ́ pé ó ti ń bá a bọ̀ ó ti pẹ́ gan ni o àwọn bíi Wàsílà Coded Jídé Jẹ̀ndà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wò ẹ má jẹ́ tún padà sẹ́yìn torí pé a ti sọ̀rọ̀ púpọ̀ nípa ẹ̀ a dẹ̀ jẹ́ ká mọ̀ yìí pé ó fi ọmọ
bíi mẹ́ta sáyé lọ. Murphy Afọlábí ti dolóògbé náà nìyẹn. Ẹ wo gbogbo ọ̀rọ̀ eléyìí tí àwọn kan tí wọ́n ń sọ nípa Murphy Afọlábí, kò yẹ káwọn kan ṣàdúrà fún ni, àwọn kan náà wọn ò ní ṣàdúrà fún ni, gbogbo ẹ̀ náà ẹni tó ti kú ti kú. Ẹni bá dẹ̀ sọ pé nǹkan báyìí lòun fẹ́ máa sọ lẹ́yìn òkú, bó bá jẹ́ pé ó tọ̀nà bẹ́ẹ̀ ó kù wọ́n ó kọ lọ́hùn, tó bá jẹ́ pé kò tọ̀nà bẹ́ẹ̀ náà ó kù wọ́n ó kọ lọ́hùn. àwọn ò ní sàn kankan sí apá yẹn, ṣùgbọ́n tó jẹ wá lógún ni pé kí gbogbo aká pay last respect fún Murphy Afọlábí, pàápàá àwa tí a bá nífẹ̀ẹ́ àwọn òṣèré sinimá púpọ̀, pàápàá àwa tá a nífẹ̀ẹ́ Murphy Afọlábí, ẹni tó dolóògbé ní jẹjọ tí ṣe ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023. A gbọ́ pé nǹkan bí ọ̀sẹ̀ bí ẹyọkan àbọ̀ tó ṣọjọ́ bí 49 yẹn ni ó jáde láyé. Kọ́lọ́run bá wa délẹ̀ fún èèyàn rẹ̀. Murphy Afọlábí gbajúgbajà òṣèré sinimá ni ó ti jáde láyé, kì í ṣe ìròyìn mọ́, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ mi ń bá yín sọ̀rọ̀ yìí Candlelight ni ó ti ń kórajọ àti àwọn èrò tí ń kójọ, ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Candlelight ti bẹ̀rẹ̀. Akànnì ká mú díẹ̀ wá fún yín nípa bí Candlelight bó ṣe ń lọ nípa ti Murphy Afọlábí náà ni. LTV8 ní Ìkẹjà, Agídìgbì ní Ìkẹjà, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Murphy Afọlábí ni wọ́n kórajọ sí láti ṣe Artiste Night náà fún lálẹ́ òní náà ni. Artiste Night níbi tí gbogbo àwọn olórin ni o, òṣèré sinimá ni o, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wọṣọ dúdú wá síbẹ̀. Ẹ̀bẹ̀ kúkú rí gbogbo iná lẹ́ ń dọ́gbọ́n bá ní fojú ayọ̀ wò, torí pé yóò lè débẹ̀ la ṣe wò pé káwa mú wá sí ìtòsí nípa wíwò lórí ẹ̀rọ ayélujára yìí lágbọ̀n ti YouTube, pàápàá Ọ̀rẹ́ Ọba 247. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n ń bẹ tó sì jẹ́ pé wọ́n ṣe lédè lẹ́yìn Murphy Afọlábí, ẹni tí ṣe olórí gbogbo àwọn òṣèré lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá lágbọ̀n ti Tampan, ìyẹn alàgbà Abọ́lájí Amúsàn tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Latin. Wọ́n kó ọ̀gọ̀rọ̀ àwọn òṣèré sinimá sòdí láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún gbajúgbajà òṣèré sinimá ní Murphy Afọlábí, ẹni tó já wàhálẹ̀ ní ìjẹjọ. Ó dùnní púpọ̀ ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe. Candlelight wáyé, Artiste Night náà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu. Láǹfààní àti tún mú díẹ̀ wá nípa bí Artiste Night yẹn níwọ̀nba nípa bó ṣe ń lọ, ṣùgbọ́n tó bá dọ̀la ti ṣe May 22nd 2023, gbogbo kíní ọ̀hún bá ṣe máa lọ ní LTV8 láàárọ̀ ọ̀la tí ṣe May 22nd láti ṣe ọjọ́ kẹjọ fidal prayer fún Murphy Afọlábí. A fi tó yín létí lórí ìkànnì yìí. Bí gbogbo wa ṣe mọ̀, Authentic Sọláàtì Sheikh ni wọ́n máa jẹ́ ẹni tí yóò máa dá wa lẹ́kọ̀ọ́ tó máa ṣe wáàsí. Náà máa léwájú ọ̀gọ̀rọ̀ àwọn àfáà láti ṣe wáàsí níbi àdúrà fìdáò fún Murphy Afọlábí, ẹni tí ó jà wálẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ẹ wo ní ṣókí bẹ́ẹ̀ la ní ká mú wá. Candlelight, Artiste Night, ó ṣe béléńjẹ́ ò ṣe béléńjá, láǹfààní àti máa wò lẹ́gbẹ̀ẹ́ mi bí fídíò yìí gẹ́gẹ́ bí ó ṣe ń lọ. Ìwọ̀nba náà la ní ká mú wá fún yín o. Ó dùnní púpọ̀ ṣùgbọ́n kò sí tá a fẹ́ ṣe. Murphy Afọlábí ó ti lọ náà nìyẹn. Àárọ̀ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ bá láǹfààní àti ṣì ìgbóríwọlé sí Ìkẹjà LTV8, wá kẹjẹ kájọ ṣẹ̀yẹ kẹyìn fún Murphy Afọlábí, kájọ ṣe freedom prayer fún. Bákan náà tẹ́ ẹ̀ bá lè wá, ẹ má wọrí, ẹ fọkànbalẹ̀, á láǹfààní àti mú un wá sí ìkànnì gbogbo bó bá ṣe lọ náà la máa jẹ́ kẹ́ gbọ́. Ẹ ǹlẹ́ bẹ̀ wọ́n, ẹ kú kalẹ̀.